tí nǹkan kan bá ṣe Alhaji Wasiu Ayinde before 7 days gbogbo àfa nǹkan bá yín ẹnìkan tẹ̀ tún wá jáde àfa kan tún jáde ó tún dùn mí gan pé àwọn fún wọn lọ́jọ́ keje ọjọ́ méje bá who are you fún ta ní lọ́jọ́ méje àwọn kankan wà constitutionally wrong but morally right and we have morally wrong constitutionally right tí nǹkan kan bá ṣe Alhaji Wasiu Ayinde before 7 days gbogbo àfa nǹkan bá yín èmi mo sọ bẹ́ẹ̀. kí ni ìdẹ́gbẹ́ bẹ́ẹ̀. Examination lóde yìí mo ní pé don't tell us that your religion is good, practice it for us. Number one, kíní kan wà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kódà àwọn tó tún jẹ́ àwọn àfáà ńlá láti máa ń wá gbogbo àwọn àfáà mi máa ń pọ́n wọn lé o torí ẹni àpọ́nlé ó máa gbìyànjú láti máa pààyàn lé ni nítorí máa ń rìn àpọ́nlé mọ́ pọ́n wọn lé o ṣùgbọ́n kì í ṣe pé bóyá gbogbo ìgbà téèyàn bá sọ̀rọ̀ kan síta lè máa kàn ti sáré bínú ọ̀rọ̀. Number one, téèyàn bá sọ̀rọ̀ síta ẹ máa kọ́kọ́ wo ta ló sọ̀rọ̀ yìí kí ni wọ́n ń sọ lẹ́ẹ̀ tó fi sọ̀rọ̀ yìí wọ́n ganu àwọn àfáà wa ganu síbẹ̀ àfáà lè ní èmi ò rí bí ẹni pé mi gan ni Alhaji Wasiu Ayinde Mayegun èmi ò rí pé mo wà náà àfáà tí wọ́n ń bá wí. Number one ṣe ti ń sìn torí alhamdulilayi rabbil alamin Ọlọ́run ò dé mi ní ẹni tó máa ń lọ kọ́kọ́ ń lọ síbi kankan láti lọ bèrè kankan lọ́wọ́ anybody ó ti yẹn sìn yòókù wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ náà pé wọ́n ń ganu no ọ̀rọ̀ tẹ̀yìn gbọ́lẹ̀ yìí ń sọ gbogbo ẹni tó bá mọ Alhaji Wasiu Ayinde ní gbogbo bá ṣe ń tẹ̀lé wọn bọ̀ tá a fà bá jẹ́ bàbá ọba kì í ṣe pé kí ọba má mọ ẹni tó jóun náà lọ́nà ṣé Wasiu Ayinde wájú ọmọdé ni Wasiu Ayinde wọn ń ṣọmọdé tó yẹn sìn wọ́n ti bí ọmọ tó jẹ́ àfáà wọ́n ní ọ̀rẹ́ tó jẹ́ àfáà wọ́n ní bàbá tó jẹ́ àfáà báwọn náà ṣe ló máa bú bàbá wọn ṣe yẹn sìn ó ti ní bẹ́ẹ̀ sí ò bá ṣẹ́ tí ò bá sí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í ṣe lásán ṣe yẹn sìn so wọ́n ti ní àwọn nǹkan kan wọ́n á ti láwọn nǹkan kan tó ń bá àwọn àfáà kan fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ wá gbọ́ ìtọ́ wa mátà jù èdè ó máa ń mú ìtumọ̀ nǹkan wá lóríṣiríṣi ìgbà èdè ó máa ń mú àwọn nǹkan kan wá lóríṣiríṣi ìgbà like ní Ondo State tí wọ́n bá sọ fún yàn pé ok ní bí ká sọ pé ní Ìlọrin jẹ́ ń lọ sí Ìlọrin wa ní Ìlọrin wa tí èèyàn bá wá èdè tá a máa ń sọ ni pé wọ́n lépa wa wọ́n lépa wa látẹ̀kọ́ ẹ lépa wa látẹ̀kọ́ ẹ ṣe gan ní àwọn ìlú mi ilẹ̀ Yorùbá tó bá sọ fún yàn pé wọ́n lépa wa bí ìgbà tí wọ́n á da ògùn lẹ̀ lójọ́ kí ọmọ Ìlọrin kan kó wá sọ pé kó wá sọ pé àwọn àfáà yẹn wọ́n máa lépa èèyàn kiri wọ́n tún ti lépa wa wá síbí wọ́n tún ti lépa wa wá síbí tí ó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé kò wá láti irú Ìlọrin ó rò pé ẹni ń sọ pé à ń lépa ṣá wá ń lépa èèyàn kiri ni so ganu yẹn nígbọ́n ṣe sọ yẹn ó dàbí àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé gbogbo ibi tó bá fi sí ó máa ní ìtumọ̀ adverbia àwọn common adverbials tó yẹ pé tá a bá fi sí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ a bá fi sáàrin ọ̀rọ̀ àbí ìparí ọ̀rọ̀ ó máa nítumọ̀. Importantly, that boy should be invited. That boy should importantly be invited. That boy should be invited importantly. Ṣẹ̀rí bẹ́ẹ̀ so tó bá wá sọ importantly yẹn ó máa ní àwọn ìtumọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ̀rí ganu yẹn èmi ò rò pé ó yẹ kí wọ́n bínú sí Alhaji Wasiu Ayinde èdè Èkó kì í ṣe àwọn tá a máa dé Èkó tó máa sọ pé ó ò bàjẹ́ abẹ́ẹ̀ tí kan ẹgbẹ́ ọmọ ẹni o ó wá fẹ́ kí ẹ lẹ́kọ̀ọ́ ní bí Èkó ṣe fẹ́ gan ni ó ò bàjẹ́ òun ló bí ti aṣíwájú mo ti ní ẹ̀ ń bẹ ìwọ ni kì í ṣe pé ó ń fi rí wọn fín ganu yẹn kì í ṣe pé sísọ tó sọ pé ó kò kó àwọn àfáà kankan papọ̀ àwọn kan wà tó ń bá wí tẹ́ ẹ bá ṣe ìwádìí ẹ̀ dáadáa àwọn kan wà tó yẹ pé wọ́n ti hùwà pé ganu yẹn àti pé kọ́nà kó ṣàánú wa báyìí sìn ó yẹ pé
everybody gbọ́dọ̀ máa ganu náà sìn ní báyìí sìn ẹni tí ò bá ganu náà lè rí bí ó ṣe jẹ Wàsíù Àyìndé náà ń ganu sí àwọn Ọkọ̀yà ó ń ganu sí àwọn Lánìhùn kan wà láyé gbogbo àwọn tó ti kì yẹn àwọn náà ganu lọ bá àwọn náà ni wọ́n ganu sí president wọ́n ganu ni so anybody máa ń ganu náà ni kó tó di pé nǹkan lọ so alhamdulilayi kọ́ lọ sí àjẹká ganu sí ibi tí a ti rí nǹkan jẹ so bẹ́ẹ̀ bá ti èmi ò tiẹ̀ mọ̀ pé ganu náà tiẹ̀ wà tẹ́lẹ̀ tẹ́ ẹ bá ti ní nǹkan táwa náà lè ganu sí ẹ pè wá káwa náà ganu sí káwa mú tiwa gbogbo ẹ̀dẹ̀ lọ dédé. so lọ́rọ̀ kan ṣá kò yẹ káwọn afá bínú rárá. kò yẹ káwọn afá bínú ẹ yẹ ká fi ìfẹ́ ànábì tànàbì sọ yẹn ṣe bọ́ mọ̀ ìyá wa ni ẹnìkan tẹ̀ tún wá jáde afá kan tún jáde ó tó dùn mí gan pé àwọn fún wọn lọ́jọ́ keje ọjọ́ méje bá owó àyù fún ta ní lọ́jọ́ méje àwọn kankan wà constitutionally wrong but morally right and we have morally wrong constitutionally right tí nǹkan kan bá ṣe Alhaji Wasiu Ayinde before 7 days gbogbo àfa nǹkan bá yín èmi mo sọ bẹ́ẹ̀. kí ló dé tẹ̀ sọ bẹ́ẹ̀. ṣé Ọlọ́run gan tó dá wa gan tó dá wa tó ń sọ pé ṣé àti ríbi tó Ọlọ́run ti sọ fún yín pé ẹni báyìí tó bá ṣẹ̀ ṣé kì í dárí jiyàn kó tó àdìpẹ́ ènìyàn sọ pé ganu ìwọ sọ yìí pé àwọn fún lọ́jọ́ méje kó lọ túbá fún kẹ́ni ṣé yẹn sìn èmi ò sí lórí pé wọ́n lọ túbá torí pé number one mi ò sí inú àfáà tí wọ́n bá wí wọ́n máa fà náà wọ́n lé àfáà Alhaji Wasiu Ayinde ó máa tó bá ti rí mi yóò mọ̀ pé àfáà ni mi ní ìmọ̀ bóyá lómi ṣe lọ bẹ̀ tán sọ pé wọ́n fi gà nígbà tí bàbá wa Suleiman Farouk lọ síbẹ̀ ṣé oníkójìpá ìbáwọn náà ganu lọ bẹ̀ wọ́n dẹ̀ wọ bẹ́ẹ̀ ni ṣé kò mọ̀ pé àfáà ni wọ́n kò dá wọn mọ̀ láfáà ókè wọ́n rí bàbá yẹn kó má bà ṣe ńgbà tá a ní pé kí a hùwà rí láti pè èèyàn sínú ẹ̀sìn èdè ẹ̀húnfì díìnì bil hikmat wa wa'izatil hasana ká pèèyàn sí inú ẹ̀sìn pẹ̀lú ọgbọ́n àti ọ̀rọ̀ tó dáa kódà béèyàn búyà wa ó yẹ ká sọ ni pé kò sí problem ànábì ni ò ní búyà gbogbo wa ṣáàjà lọ kírun àbẹ́gbọ́ kẹ́nìkan sọ fún wa pé kẹ́ni ọmọ ìyá wa tó ọ̀pọ̀lọpọ̀ àfáà ti ṣoríire lọ́dọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà tó lásàlátù lónìí Wasiu Ayinde ti ní àsàlátù kan lọ́kọ́ta táwọn pè nígbà kan báyìí wọ́n kíní kan àsàlátù ti pẹ́ so àfáà ló náà ó láwọn kan tó ń bá wí ni ó kàn bọ̀ sí gbogbo yẹn lórúkọ gbogbo àwọn àfáà dáríjì kò sọ̀rọ̀. kódà gan Oníkíjìpá wọn ní ọjọ́ tí ìyá wọn kú yẹn ló lọ ṣeré níbi ìgbéyàwó ọmọ. sọ lórí yẹn wọn lọ gbowó ńbẹ náà ni àwọn náà ganu lọ bẹ náà ni. àfa kan wà tẹ́ pé àwọn ò ní pè tó máa wá sí. ẹ̀yẹn ni mò ń sọ yẹn láfi ń sọ yín pé wọ́n ti ní àwọn kan ẹ máa gbọ́ Alhaji Wasiu Ayinde olórin ni wọ́n amúlùdùn ni wọ́n tí wọ́n bá ń ṣe ìnáwó tí wọ́n bá kọrin níbi ìnáwó yẹn àwọn èèyàn náwó fún wọn ni bí ẹnìkan bá ń ṣe ìnáwó tí wọ́n pè ọ̀kan wá kọrin bẹ́ẹ̀ wọ́n á tún náwó fún wọn náà wọ́n lọ lóòótọ́ wọ́n tóbi wọ́n dẹ̀ ní nǹkan tó ń sọ pé àti Oníkíjìpá àwọn lè bẹ́ẹ̀ mo rántí ìgbéyàwó Oníkíjìpá àkọ́kọ́ tó Oníkíjìpá kan fún máa jáde táwọn ẹni tó máa mọ̀ pé kẹ́ni kan Wasiu náà help ẹ̀ náà ó help wọn bẹ́ẹ̀ ni èmi náà wà ní ìgbéyàwó yẹn lọ́jọ́ yẹn nílọrin tá a ṣe ní Ronix event center nílọrin láti ṣe fún ọmọ Oníkíjìpá àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe yẹn ṣé ti yẹn sìn Wasiu Ayinde ló wá play ń bẹ̀ èmi náà wà nínú àwọn afá tó wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ṣé yẹn sìn so kò yẹ kí irú ìyá kí o tún wá fẹ́ ṣe nǹkan kí wọ́n má wà wọ́n ti ríra wọn so lọ́jọ́ tí ìyá wọn kú àwọn ń ṣe nǹkan tó dáa wọ́n fi Islam wọn ni ṣé yẹn sìn Ọlọ́run ọba ló dẹ́kun ló dẹ́rìn o lè sọ pé tó pẹ́ kún pàwọ́ ibi tó yẹ kẹ́yìn rẹ̀ wà kó lọ pé káwọn náà máa sunkún bẹ́ẹ̀ Islam kọ́ wa bẹ́ẹ̀ ó lọ fi ń tọ́lọ́ fún lẹ́bùn láti lọ pa wọ́n lẹ́rìn níbi tó wà òun náà ló ṣokùnfà tí àwọn náà fi lè wá kódà kó má lọ bẹ̀ àwọn aṣèwò tó ń wá náà ṣé wọn ó pè é pé ìwọ àfa ìwọ gan bó o ṣe gbà fún wọn ṣé irú Wasiu Ayinde máa pè é wípé wọ́n fẹ́ ṣe fìdáwò kó wá wá láàfà kó wá sọ pé ò ní lọ wàá rí nǹkan gbà ń bẹ̀ náà ń wé pé nínú fìdáwò tó wá ṣe fìdáwò máa ń sọ nìyẹn àfa mi ò mọ òde lásán náà ni òde tó ti nìkan ni inú fìdáwò inú káṣíkò mọ alẹ́ lóyún tó máa jà sí owó nínú lójú agbo gbogbo ẹ tó mọ̀ mí ni wọ́n á lè lọ sóde wọn ò bá gba anything ní tí mo fẹ́ ni pé kódà kó jẹ́ 2,000 naira péré kẹ́ wọ́n máa fáwọn èèyàn lókù ní 20,000 kẹ́ wọ́n kò kàn mí 2,000 naira nítorí àǹfààní lèmi náà tí mo wá owó tí màá ti ná ń bẹ̀ gan ó ti ju owó tí wọ́n fẹ́ fún mi lọ
ẹ̀bùn yẹn kẹ́ fi ṣàmì pàfààní so gánú sí kò sọ̀rọ̀ lórí ẹ̀ ọmọ ìyá wa ni. so bàbá lọ́rọ̀ kan ṣá pé kókó yẹn ohun tí nǹkan tó yẹ kó fàjà àbí kó fa àríyànjiyàn. kò yẹ kó fàjà ẹ̀ àní mò ń sọ kò yẹ kó fàjà ẹ̀. ọ̀rọ̀ yẹn kó bí ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde sọ ju ẹnu wọn lọ. kò jẹ́ ẹnu ẹ lọ wàhálà kò jẹ́ ẹ̀ wọ́n ní pé kó. ó ní pé kò sí evidence ó ní kọ́ lọ mọ evidence. evidence náà lè mú wa náà ni pé ó sọ bẹ́ẹ̀ bó ṣe wá sọ yẹn ní tó sọ ni pé yóò sọ pé àáfàá wo ló ń dákọ evidence tó ní ká mú wá nìyẹn ṣé àáfàá lè Fúlàní mo dákọ ni àáfàá Suleiman Farouk mo dákọ ni àáfàá Busubu Analai ni mo dákọ ni àáfàá mi ni TK Adérẹ̀mí Shehu TK ni mo dákọ ni kó dákọ ẹni kankan ó ní àwọn àáfàá kan wọn máa ganu sí ibi báwo náà ṣe máa lọ síbi tí ò ní sówó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ń lá àáfàá náà tó ń ganu àáfàá jẹ́ àáfàá lọ ẹ jẹ́ ká ṣe èdè èkó ló ń sọ èdè Alhaji Wasiu Ayinde èdè ẹ bá súnmọ́ wọn ní gbogbo ẹni tí ó kọrin bẹ́ẹ̀ yẹn irú ọ̀rọ̀ bọ́n ti gbẹ́ jáde nísìnyí ó tún ti dowó náà nìyẹn fún wọn ṣe é sìn ẹni tó máa kọrin máa ní àwọn èdè lẹ́nu èdè àtúngbọ́ mi àti ìgbọ̀n slangs èmi ló kàn ọ̀rọ̀ náà ló débẹ̀ níjọ́sí tí ó ń sìn so ọ̀dọ̀ wa gbà pẹ̀lú wa one love. àwọn náà la ẹni tá a ti ń bá sọ̀rọ̀ látàárọ̀ yẹn bàbá wa àfọ mi Abu Subhanallah mashallah ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ Ismail Adérẹ̀mí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé àmàrí yín bá àmín ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́.